Ìlọrin Àfọ̀njá Òdìgèrè Àlèmí Yorùbá ẹ dìde ká sowọ́pọ̀ ká parapọ̀ kíran Yorùbá má bàa dẹ̀rú. Àfọ̀njá dìde ogun o. Dìde ogun o. Láyà lọ́kọ dìde ogun o. Dìde ogun o. Alùgbé fòsà dìde ogun yá o. Dìde ogun o. Odùduwà ẹ dìde ogun o. Dìde ogun o. Ọ̀rànmíyàn ẹ dìde ogun yá o. Dìde ogun o. Yorùbá máa ń dẹrú lọ. Dìde ogun o. Ọmọ Odùduwà máa ń dẹrú lọ. Dìde ogun o. Ẹnu wa oko ọ̀tẹ̀ là ń ṣe. Dìde ogun o. Ẹnu wa oko ọ̀tàmọ̀ là ń ṣe. Dìde ogun o. Bàbá wa Ọ̀nìrìṣà ogun yá o. Dìde ogun o. Aláàfin Ọ̀yọ́ dìde ogun yá o. Dìde ogun o. Ààrẹ Ọ̀nà Kakanfò ogun ti yá o. Dìde ogun o. Yorùbá màmá ń dẹrú lọ. Dìde ogun o. Àfọ̀njá dìde ogun o. Dìde ogun o. Láyà lọ́kọ̀ dìde ogun yá o. Dìde ogun o. Alùgbé fòsà dìde ogun o. Dìde ogun o. Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Káàbọ̀. Bọ́mọdé bá ń sunkún àìrẹ́ ní bá wọn ṣeré. Àwọn àgbààgbà sì máa ń sunkún àìrẹ́ èèyàn fọ̀rọ̀ lọ. Oh yes. Àtọmọdé àtàgbà mo kó pọ̀. Tí mo bá ṣe nílànà tiwọn. Mo jẹ́bi ẹ. Ọmọdé bá mi ṣeré wọ́n sọ tí ń bẹ nínú wọn fún mi. Wọ́n sọ. Àwọn àgbààgbà ti pè mí síyẹ̀wò bá mi ṣèjíròrò pàtàkì. Wọ́n ṣẹ̀dùn ọkàn wọn. Àtọmọdé àtàgbà ilẹ̀ Yorùbá iṣẹ́ ńlá ni wọ́n bẹ̀ mí. Mo bá ní mo mọ̀ kéré. Eléyìí lágbára. Iṣẹ́ àgbàlẹ̀ sì gbélé mi lọ́wọ́. Orí òsì ní tán. Wọ́n ní Àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Mo bá ní o. A ti mọ̀ ọ́ ti pẹ́. Ìwọ ló sì tó sí ọ̀hún jẹ́. Bẹ́ẹ̀ni. Náà la fẹ́ràn ọ. Bọ́dún rẹ̀ lérí wọn ò tó dún ọ̀yà. Níbo. Ẹgbẹgbẹ̀rún ìdun wọn ò tó rú erin. Bàbá bá wọn. Ogún ikún ni. Ọgbọ̀n àfẹ́ ìbòjò. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta olóṣè. Kó tó ìta àgbọ̀nrín kan ṣoṣo. Tó níbo. Torí ajá òde ni òsì já kàtí lélẹ́yìn. Of course. Torí kíṣó lè bá àtúkù kẹ̀sí ni lẹ́nu. La ṣe fi ọwọ́ winá rẹ̀. Mo ṣe bí nítorí ọ̀la la ṣe sò ní lóore. Bẹ́ẹ̀ni náà. Torí gbogbo Yorùbá gbogbo ọmọ Odùduwà. Ilé lóko lẹ́yìn òdì. Lọ́lọ́run alààyè sì dá ọ sí fún wa. Abọ́ mọ̀ wípé Ó gbé ọ lẹ́ka. ìwọ ni ẹnu wa ni. Ẹ̀mí gígùn àtàláfíà là ń tọrọ fún ọ. Bá mi. Pé kọ́lọ̀ ń wọ́n má fi wá wọn ra wa. Àṣẹ o. Mo bá ní tó. Láyà tó fẹ́ gígùn tẹ́lẹ̀. Tí kù màánà rẹ̀ wá rè há sórí igi. Wọ́n àmọ́ lọ ni. Bí ẹdun jọ bí báyìí mú gígùn. Ẹni ẹlẹ́ni. A ti sọ rẹ̀ yóò di ẹtí kẹ́ ẹ̀. Yóò tán ni. A jẹ́ pé bíta tìrú bá ti wá pé wà yìí. Ká gbàsọ fọ́lọ́ ìyá ni. Èèyàn gbọ́dọ̀ gbàsọ láàárọ̀ ẹ̀kọ́ tán. Kó tún máa wò ó lójú. Kó tún máa waste time. Àkàndá gbangba là á ṣe gbangba. Mo jẹ́bi ẹ. Bẹ́sìn ọba bá kú ìta gbangba là á ṣe é ṣe. Ìta gbangba gbàgìdì Gbangba ìta lójú ọ̀gbagadè gan la wà yìí. Ojú ti pé nílé ọmọ aṣáwo. Bẹ́ẹ̀ni. Iná ò ṣe é gbé sábẹ́ aṣọ. Ejò ò ṣe é dé mọ́fìlà. Gbangba la wà yìí. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà ẹ̀yin dà. Ṣé ń gbọ́? Gbogbo ẹ̀yin ọba aládé wa ẹ súnmọ́ tòsí. Ẹ̀ǹdé. Ọ̀rọ̀ Ìlọrin Àfọ̀njá ti dé góńgórí ẹ̀mí. Bí ẹ̀gún bá sì ti débi ó ṣetán tí ó yọ ni. Yóò yọ dandan ni. Bẹ́tì Àmọ́. ọ̀rọ̀ Ìlọrin Àfọ̀njá gba àpérò. Gẹ̀rí Alímì. A gbọ́dọ̀ fìwà wára rédà lórí ìkọ́. Torí. Kó má bàa bọ́ sáni lẹ́sẹ̀ ni. A gbọ́dọ̀ fìwà wára mórógùn ọkà. Ká má bàa dá ìkòkò lu. Àló tiẹ̀ ṣẹlẹ̀. Aṣọ alágbàásì ni. Ó ti ń gbó lọ. Ó ti ń gbó. Kò ṣeé wọ̀ mọ́ kò ṣeé gbé sọnù. Dilemma. Kò sì ṣeé máa wò lójú. Àìláṣọ lọ́rùn pàgá. Ó yẹ kó tó àpérò fọ́mọ eré wo. Bẹ́ẹ̀ni. Láti àṣẹ sí o. Àbí. Ìrònú wá di méjì fábomi sẹ́nu fẹ́ ná. Àkọ́kọ́. Omi ò gbọ́dọ̀ jò dànù. Ẹ̀kejì. Iná ò gbọ́dọ̀ kú. Èwo ni ó ṣe? Àfi kí gbogbo ilẹ̀ Yorùbá pátá ó gbárùkù ti Ìlọrin. Ẹ má jẹ́ akọ̀hakọ̀ mí sí wọn. A gbọ́dọ̀ ta wọ́n nù. Pé kí náà ṣe? Yorùbá ni wọ́n. Bá a ṣe ń kà wọ́n kún Fúlàní tàbí Haúsá hàn. Ọmọ ìyá ni á. Yóò fìyà jẹ ìran Yorùbá lọ́jọ́ iwájú. Bẹ́ẹ̀ni ó ti. Ẹ̀kọ́ lẹ̀kẹ́ kọrúkọ mi sí i. Pé kí ni? Ìdí ni pé àìpèsè fòòsà ó ṣeé ṣe kó mébi pa olúwawo. Kí n bá bó jẹ. Àgbà má fi ẹsẹ̀ tẹ́rẹ̀ wa nìyí. Kọ́ má jẹ́ pé gbogbo ara la fi yí. Ó tọ́ka jẹ kékeré ìyá bí ọ̀rọ̀ mi ìjọ́sí. Ó sọ. Ká má bàa jẹ́ ní ńlá ìyá tí ń kànlẹ̀kùn gbàngbàn. Ẹ jẹ́ kí n fìtàn kékeré kan sí gbogbo ọba ilẹ̀ Yorùbá. Mo jẹ́bi ẹ. Àti gbogbo ọmọ Odùduwà létí. A sì gbọ́. Bóyá a lè jí kò nínú oorun wa. Ó ti ẹ̀ di dandan ká jí. Ìdí ni pé àwọn ọba aládé wa ti sùn jù. Wọ́n rún. Àwọn àgbààgbà Yorùbá hanrun lọ́wọ́. Aṣọ fọ́fọ́n ti fún. Ọ̀nà wa pín yẹlẹyẹlẹ mọ́ àwa ọ̀dọ́ lọ́wọ́. Ó dóbi ta kò lè mú. Àwa mèyí tá a fẹ́ yà sí nínú ẹ̀. Bó là á ṣe. Àmọ̀tànmọ́. Torí pẹ́yìn àgbà ò sọ fún wa mọ́. Ọ̀làjú ò jẹ́ ká
ká mọ oríkì wa mọ́. ọ̀pọ̀ nínú wa gan ni ò lóríkì. kò ní. oríkì ìdílé wa ti sọnù. ó ti lọ. oríkì orílẹ̀ ò sí mọ́. kò ní. orúkọ tí ò nítumọ̀ ló kù. tí Yorùbá ń sọ mọ́ wọn. bó la ṣe fẹ́ fi Kevin, James, John, Goodness, Favour tá a fẹ́ fi wé Adéjàre, Ọlájídé, Oyèyẹmí, Adékúnlé, Adéwálé, Adéníjì, Òkúnlọ́lá, Òdúgboyè, Abímbọ́lá, Adémákinwá, Ògúndélé, Ògúndépò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bó la ṣe fi Blessing, Grace, Beauty, Gladys, Deborah, Elizabeth àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a fẹ́ fi wé Adétutù, Abídèmí, Ọlákẹ́mi, Adéṣẹwà, Ajítòní, Tèmítọ́pẹ́, Abíọ́dún, Títílayọ̀, Ọmọwùmí, Adérónkẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. níbo la fi àwọn oríkì wa tó rẹwà yẹn sí gan-an? Àdùkẹ́, Àbẹ̀ní, Àbẹ̀kẹ́, Àdùnní, Àlàkẹ́, Àjíkẹ́, Àpèkẹ́, Àyìnkẹ́, Àjọkẹ́, Ṣẹ̀gilọ́lá, Àlàní, Àkànní, Àjàní, Àdùfẹ́, Àbẹ̀fẹ́, Àkànfẹ́, Àdìó, Àkànó, Àlàbí, Àkànbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọmọ ṣe o, kò sí ọ̀kankan nínú orúkọ Islam àti ti Kìrìsìtẹ́nì tó rẹwà ju orúkọ Yorùbá lọ. ẹ̀sìn méjèèjì ni wọ́n sì fi dabarú wa, ni wọ́n fi sọ wá di ọmọ ìyá Haúsá. ẹ̀sìn méjèèjì la fi ń ríra wa bí orogún. èkíní ń wo èkejì pé òun lòún wà lójú ọ̀nà, èkejì ń wo èkíní gẹ́gẹ́ bí kèfèrí. àtọ̀rìn wá sí lẹ̀sìn méjèèjì, wọ́n mú un wá fún wa ní. bẹ́ẹ̀ sì ni wípé ní tòótọ́ àwọn ẹ̀sìn méjèèjì ló jẹ́ ká mọ̀ wípé ìdájọ́ ń bẹ. bẹ́ẹ̀tì àsìn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n mú un wá fún wa. àgbàsódì làgbà nǹkan ti wá. ìgbàgbọ́ alákatakítì kòkòkò ní ilé bí ojú ẹja. afọ̀sán gbẹ̀sìn tí sọ pé ta láàárọ̀ báwo. ṣé ẹgbàgbé tí mò ń sọ jàre pé ká jẹ kékeré ìyà ká má bàa jẹ nílá ìyà lọ́jọ́ iwájú. níbẹ̀ ni mo ti ní ń sọ ìtàn kékeré kan. gbogbo ọmọ Odùduwà, gbogbo ọba aládé ilẹ̀ Yorùbá o, ẹ wá nǹkan fìdílé. ẹ máa bá mi ká lọ. ìtàn ọba kan àti ìlú kan ni mo fẹ́ sọ nípa rẹ̀. ọba Àwígbọ́ tìlú Àfọ̀gbà. ọba tó lágbára, tó lówó, tó sì ní òkìkí ni. ó ní ọlá, ó ní owó rẹpẹtẹ, ó ní ẹrú, ó ní òmìsì tọ́pọ̀. àwòkọ́ṣe ni fún àwọn ọba àmúlégbè. ṣùgbọ́n wọn a máa ṣe ọdún Ìjẹṣu nílùú Àfọ̀gbà lọ́dọọdún. Ifá dídá ni wọ́n fi parí ọdún Ìjẹṣu. wọ́n ṣe tọdún tá a wà yìí tán ni. lẹ́yìn jíjẹ mímu, lẹ́yìn àríyá, bàbá olórí awo bá gbé fàjànlẹ̀. iwájú ọpọ́n ọgbọ́ o, ẹ̀yìn ọpọ́n ọgbọ́, olùmọ̀ ọ̀tún, ọlọ́kànràn òsì, àárín ọpọ́n ọ̀tá ọ̀run, ilẹ̀ ọ̀gẹ́rẹ́ pẹ̀kìtì àpò, òlòlò olóhùn gbẹ̀dúgbẹ̀dú, òlòlò tí gbẹ́ ní mìbí kàlùkàlù. ìwọ làgbà òpìtàn tí ń bẹ lótú fẹ́, ìwọ la kọ́ni lọ́ràn bí iye kẹ́ni. bá a bá fẹ́ mọ lójú àrínà, bá a fọmọ lẹ́sẹ̀ àrìn, má fi pe péré o, má fi re pe bí má sì fò lòlò fọ́ọ̀mù. bọ́ bá ti rí ni ọ sọ wá lògiri ta. bàbá awo bá gbé ọ̀pẹ̀lẹ̀ jánlẹ̀. ìwàjà. bàbá awo bá gbé ọ̀pẹ̀lẹ̀ jánlẹ̀ lórí ọpọ́n. ọba ṣe àmì sí kábíyèsí, aláṣẹ ìkéje òrìṣà. ọ̀rọ̀ ṣe sọ ní fìtílà àfi tí nọ́mbà kò. ẹ jẹ́ kí n rí níyẹ̀wò ká lọ tẹ̀. kábíyèsí bá bo ẹ̀rín jẹ. olórí awo Awógbèmí ọmọ Awógbàmílà. ọ̀wọ́ ọ ń bọ̀ lóko, ọ ń bọ̀ lódò. kí ló fẹ́ dé kọjá ogun? wọn a máa tẹ̀túfọ̀ ajá ni. tí bá ń bẹ lójú ọpọ́n ni owó fún mi ọjọ́ ń lọ. kí ló fẹ́ pàgbàjẹ́ tà ní bá polórí ẹ̀ níbẹ̀. Awógbèmí bá ti ẹnu bọ̀rọ̀. ó ní Ifá sọ̀rọ̀ o. àkúfẹ̀yìn ajá, àkúfẹ̀rìgì ọ̀sìn, àkúnáwọ́ nasẹ̀ ta gẹ́gẹ́ báyìí ní teku agége. Ifá ní kí n kí kábíyèsí púpọ̀. òlòlò tí ó lòlú gbó. ó ní aṣọdún ọdún ni. a ṣe tẹ̀mí ìtayà tọmọ. Ifá ní eku a máa ké bí eku, ẹyẹ a máa ké bí ẹyẹ, ọmọ èèyàn máa fọ̀n bí ènìyàn. wàhálà ìdààmú ti kú tòfò tàrùn kọ́ mọ gbẹ́nù gbẹ́wò wá. kí tòwó tọmọ wọlé wá bá wa. Ifá ló di gbére àtúnrógun ńlẹ̀ yìí mọ́ dókèrè. Ifá wá ní kí n wí fún kábíyèsí pé kẹ́ ẹ jẹ kékeré ìyà kẹ́ ẹ má bàa jẹ nílá ìyà. Ifá ní ọ̀rọ̀ kábíyèsí
kábíyèsí ò ní dàtẹ̀yìn kọ́gbọ́n agé tí ajá. bó ní tiẹ̀. tá a gé e létí tán tí ṣẹ̀ṣẹ̀ wá ń tọ́jú abẹ. ìdèrè àgbà ní. kábíyèsí ní kí n jẹ kékeré ìyá kí n mọ́ bàjẹ́ níláyà. tó ti rí. bíi ti báwo kò yé mi. wo Awógbèmí ẹ̀là lọ̀rọ̀. bẹ́ẹ̀ni. bàbá là kì í yé ni. kò ní yé ni. ń bẹ́ pé ò sí jẹ́ lódìndín. dákun lápòrò ọ̀rọ̀ fún mi ọjà rí ọjọ́ ń lọ. Awógbèmí ní tọ̀. mo sì fìlà forí adé o. èmi náà sí. ifá ní kí kábíyèsí ọ lọ sí oko. láì mú ẹrú láì mú ìwọ̀fà lọ́wọ́. ó dídí ọba àlù. ó ní kí kábíyèsí ọ wá iṣu tó bá dá a lóko. tí kábíyèsí bá gbé iṣu ọ̀hún délé. láì sí ìrànlọ́wọ́ olórí kankan tàbí ẹrú ń bẹ̀. kí kábíyèsí ó gbé sulé ná. etí wo ni. kọba ogun yan tó fẹ́lẹ́ bí etí fúnra ọba. èèwọ̀ nú o. kí kábíyèsí ó wá síbi àtàtà tó gbámúṣé. òṣìkí. tí méjèèjì bá ti wá délẹ̀. àti yín àtọbẹ̀ òsíkí pẹ̀lú ẹran ìgbẹ́ tó gbámúṣé. kí kábíyèsí ó wá pe olórí kékeré sí yẹ̀wù. pátápátá. kí aláṣẹ èkeje òrìṣà ó kúnlẹ̀. kẹ wá gbé yín àtọbẹ̀ ọ̀hún lọ́wọ́. níbo. títí olórí kékeré ó fi jẹun tán kelebe. olórí. kábíyèsí ní Awógbèmí ó ti ya wèrè. gángan ti fẹ́ sí ọ lórí. ó yọ ti lárùn. àṣọ ti lárùn ọpọlọ. yaba apá òsì. ẹ̀yin olóyè ẹ bọ́ ìlẹ̀kẹ̀ ọrùn rẹ̀ fún mi. ẹ gbà á. àbẹ́yẹn gan tiẹ̀ ti mọ̀ wípé ó ní gángan lórí tẹ́lẹ̀ tẹ́ ẹ fẹ́ sọ fún mi ni. wo Awógbèmí n ò dá lábàá o mo pa á láṣẹ ni. àṣẹ ló bá pa. ìran rẹ kankan ò tún dé fún ọba ńlẹ̀ yìí mọ́. ó di gbére ó di gbére. àjẹkàn ìmọ̀lẹ́bí rẹ ló ti jẹun. ṣòkòtò wèrè. kì í ṣe yan nìkan o. mo fẹ́ kó kó nílẹ̀ yìí kó tó pé ọjọ́ méje. ooru rẹ̀ mú mi. gbogbo àwọn olóyè ìlú bá kọ ha. kábíyèsí ní kí lọ́ọ́ ha yín lẹ́nu. kí ni gbàgà. kí á ní gbogbo wọn wọ̀ sí bí ọbẹ̀ inú páànù. àwọn àgbà kárí láyé ọjà rí. iná sọ. àkàndá mo gbóṣùbà fáwọn àgbà tí wọ́n ṣẹ̀ wálẹ̀. èmi náà gbóṣùbà fún ọ. èdè àtasálẹ̀ Yorùbá. ẹ ṣe wàhálà wákalẹ̀ fún wa láti sọnù tán bí sasa ìgbálẹ̀ tán. tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Ọlọ́run ọba ni kó bá wa túnlẹ̀ Yorùbá ṣe. ń bá mi. ọ̀rọ̀ balẹ̀ á di tán. bẹ́ẹ̀ni. Ifá kì í parọ́. ọ̀pẹ̀lẹ̀ kì í ṣèké. bẹ́ẹ̀ni. láì fọ̀rọ̀gùn ọjà rẹ̀. sáwò. kí n má dá ìyẹn ènìyàn mi lágara. kò jẹ́ rí ẹ. ọjọ́ ń lọ lórí ọjọ́ o. ọ̀sẹ̀ ń lọ lórí ọ̀sẹ̀. no time to check time. oṣù náà ń ṣe bẹ́ẹ̀ gẹ́gẹ́. kò tiẹ̀ sásìkò. ọdún iye lóra wọn. bẹ́ẹ̀ni. kábíyèsí tẹ̀ ti gbàgbé. àwòtọ́ sọ̀rọ̀ gan ọ̀ràn tí mọ́. ó ti lọ́n tiẹ̀. àmọ́ nígbà tó di ní ọ̀sán ọjọ́ kan. ogun àìrù tẹ́lẹ̀ wọ̀lú àfọ̀gbà wá. ogun kókékó. ogun papípa. nínú àwọn tó gun ọ̀hún kó lẹ́rú. kábíyèsí àwí ìgbọ́n ń bẹ níbẹ̀. ogun kọba lẹ́rú. bẹ́ẹ̀ ló lórí ọba kékeré ò bógun lọ. wọ́n mú un lẹ́rú mọ́ ọba ni. wọ́n wá kó wọn dẹ́nu ìlú tí wọ́n ti wá kógun jà wọ́n. gbogbo ìlú ń hó wọ́n ń yọ̀. wọ́n ń kí balógun kú àjàyè. kó ní victory. kábíyèsí wọn lanu kó tó sọ̀rọ̀. kí ló wí. ó ní mo kí balógun. Ìbalógun dòdò ń dá wà. Iṣẹ́ takuntakun lẹ ṣe. gbogbo ẹ̀yin ọmọ ogun. gbogbo yín pátá mo kí ẹ kú àjàyè. àwọn náà já ní. àní kan ò sí mọ́. ikú tó bá ti lójú òpó nílẹ̀ kì í taré sá. bẹ́ẹ̀ni. olórí ogun là á kọ́kọ́ fún láàyè. kó mú èyí tó bá wù ú nínú ìkógun. àbí ọkùnrin tí ń sun rárá fọkùnrin ẹgbẹ́ akọ́ṣẹ́ ní ṣe. ẹni ọjàgun tó ṣẹ́gun tó bá jadùn ìkógun kò sí ní tó boró ń bẹ̀. èyí ọba wa kù nínú ẹ̀. kí àwọ̀ máa pín láàrin ara wa. balógun ní kábíyèsí aláṣẹ ìkeje òrìṣà. mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi. kẹ́ ẹ pẹ́ fún wa lórí àpèrè àwọn baba ńlá yín. ẹ̀yin ìlú mòye. gbogbo ẹ̀yin olóyè. àmọ̀dúpẹ́ o lórúkọ èmi àti ẹgbẹ́ jagunjagun ilẹ̀ yìí. àdúpẹ́ lọ́wọ́ yín gidigidi. kábíyèsí ní kí n mú tó bá wù mí nínú ìkógun. mo ti ní ewúrẹ́ tó kúnlé rẹpẹtẹ. ọ̀dẹ̀dẹ̀ mẹ́gàn ò sì gbẹ́rù mọ́. àmọ́ mo fẹ́ ẹrú. bẹ́ẹ̀ ni mo sì fẹ́ aya. kábíyèsí níṣe ti wíwọ́n epo. àwọn awẹ́lẹ́wà kọ́ ló kúnlẹ̀ yìí ni. èyí ọba wù ọ́ ni ọ̀nà wọ́ sí láàrin wọn. bọ́ bá sì jẹ́ gbogbo wọn lọ́wọ́ á wù ọ́. máa kó gbogbo wọn lọ. olórí ogun ní n ò tiẹ̀ fẹ́ jù kan lọ. pété lọ náwó sínú wọn. olórí ọba àwí ìgbọ́ kéńké. nínú ẹrú tó mú kábíyèsí ọba àwí ìgbọ́ ń bẹ níbẹ̀. kábíyèsí àwí ìgbọ́ gan ló fi ṣolórí ẹrú. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣèdálẹ̀ olórí ogun ló fi ti fi ṣèjọba àkàtà tiẹ̀. olórí ẹrú ní gbóúnjẹ wá fún olórí ogun. ní dédé gbé kalẹ̀ bẹ́ẹ̀ o. tani ń jẹun tájà ń jùrù lélẹ̀. yóò jọsẹ ni àbí yóò fi wẹ̀. olórí ẹrú gbọ́dọ̀ gbóúnjẹ ọ̀hún lọ́wọ́ lórí ìkúnlẹ̀. tó lórí ogun ó fi jẹun tán kelebe. ní dídélé tó délé lọ́jọ́ yẹn. ó ti sọ ọba àwí ìgbọ́dọ̀ lórí ẹrú. wọ́n fẹ́ fìdí agbára rẹ̀ múlẹ̀ ni. wípé odidi ọba ìlú kan ni olórí ẹrú tòun.
tí yóò máa gbóúnjẹ fún òun lójoojúmọ́. ṣẹ́ẹ̀sì gbàgbé pé ìyàwó ọba àwí ìgbọ́ kéńké ó ti dìyàwó olórí ogun. ọjọ́ àkọ́kọ́ tí kábíyèsí gbóúnjẹ lọ síyẹ̀wò olórí ogun kí n má fọ̀rọ̀ òun gùn torí pé ìfẹ́ ní púpọ̀ ṣe lẹ́nu wá ó kúnlẹ̀ ó gbóúnjẹ ọ̀hún lọ́wọ́ olórí rẹ̀ kékeré àná tí wọ́n ní ogun yán fún kó sebẹ̀ ò sí kése àtó ń àtó lórí ogun wọ́n wá ń jẹun ní orí ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀tì ẹ̀pà òbóró mọ̀ ọ̀ràn tí ọ̀rọ̀ Awógbèmí lórí ìkúnlẹ̀ omi bá bẹ̀rẹ̀ sí ní dà kòròkòrò lójú ọba ó ní Awógbèmí sì sọ bẹ́ẹ̀ o àwèrè ní kí n jẹ kékeré ìyà kí n má bàjẹ́ níláyà olórí kékeré ọ̀hún wá kọ́ ní jẹ lórí ọwọ́ mi yìí ni ọ̀kẹ́rẹ́ ti gorí ìrókò ojú ọdẹ ti dá wá pé ọ̀rọ̀ ti padà dàtẹ̀yìn kọ́gbọ́n agé ti ajá tá a gé e létí tán tí ṣẹ̀ṣẹ̀ wà ń tọ́jú abẹ gbogbo ọmọ Odùduwà gbogbo ọmọ Yorùbá o ṣé gbólóhùn yẹn náà ò ní ṣe mọ́ wa lára èwo gan lóòótọ́ ń bẹ̀ gan Ìlọrin Àfọ̀njá ni àbí Ìlọrin Gèrè Álímì ìdí ni pé tó o bá dé Ìlọrin nínú agboolé kan ṣoṣo tó o bá bi eléyìí léèrè pé ṣé Fúlàní ni ọ́ á ní rárá o ń tàka òṣì dànù Ọlọ́run ò ní ṣe onífúlàní Yorùbá lòun o tó ìwọ ń kọ́ ṣe Yorùbá ni ọ́ á lóun kì í ṣe Yorùbá Fúlàní lòun egun ti yí wọnú ẹran ẹran ti yí wọnú egun omi gbóná ti dàpọ̀ mọ́ tútù iyọ̀ àti yẹ̀pẹ̀ ti rò papọ̀ ṣùgbọ́n ṣé Yorùbá ló ní Ìlọrin ni àbí Fúlàní ló ní Ìlọrin mo kí gbogbo ọmọ Yorùbá tó jẹ́ ọmọ bíbí ìlú Ìlọrin pàápàá jùlọ ẹ̀yin ìdílé Àfọ̀njá ẹnu dòjúyọ̀ kì í dé bá ní ayẹrí ni gbọ̀ngbọ̀n ní kan lọ́rọ̀ nǹkan máa kángun síra wa jura wa lọ mo kí kú àfaradà ẹ sì kú sùúrù gbogbo ẹ̀yin ọba aládé tí ń bẹ nílọrin o adé apẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ o gbogbo ẹ̀yin ìjòyè abàkún lọ́rùn àkún ò ní jámọ́ yín lọ́rùn gbogbo ọmọ bébé Ìlọrin lé lóko lódò lẹ́yìn ode ẹ wá gbọ́ ojúlówó ìtàn Àfọ̀njá àti ẹ̀kúnrẹ́rẹ́ ìtàn ìlú Ìlọrin. MDT Clearing Freight and Logistics iṣẹ́ wọn dára wọ́n ká sánsan wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa cargo services wá dúró tán láti Nàìjíríà a ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe UK US Canada Asia lọ bẹ́ẹ̀ gàárì epo pupa ẹ̀gúsí ẹja gbígbẹ ìgbín irú àpọ̀n aṣọ ìlẹ̀kẹ̀ àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò tán síbẹ̀ MDT Clearing Services lékètéńté àṣẹ tó ń tẹjọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá professionalism wa kò lẹ́gbẹ́ MDT doorstep delivery service náà ò gbẹ́yìn níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín MDT tún bá ní rajà product sourcing ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́ à á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó ní MDT Clearing Freight and Logistics akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street Ajao Estate Ikeja Lagos a sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. bákan náà ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto Canada please call +16472895364 website www.mdtfreights.com. MDT Clearing Freight and Logistics assure delivery. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa kà lálálẹ́ ẹ máa kà pépà bò ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis
ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀yin tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 08033034777 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kẹ́ ẹ wà ní Spain kẹ́ ẹ wà ní UK ibikíbi tí ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tí ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ lè pè mí ẹ lè fi voice note lẹ̀ ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú kí ló fà tápákan ara fi ń kú ẹ kàn sí wa ẹ máa mọ̀ ẹlòmíì ọrùn àdídì máa steve ẹlòmíì àyà ló máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló ń fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa ẹ ṣe mọ̀ mo ti sọ fún yín o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777 iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run remember if it is not Godwin it can never be like Godwin. I used to tell you health is something to be treasured. Ire o. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè, àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp ní
nìkan ẹ lè pè wá ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234-8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide, ilé aláyọ̀ nílé wa. Bọ̀tì àmọ́ àyè òsì máa ń nu fọ́nrán ó ti yìí kún. á tẹ̀síwájú lápá kejì. mo jẹ́rìí ẹ. Ìtàn Àfọ̀njá inú dùn juyọ̀ tó jẹ́ pọ́nbélé. àti ojúlówó ìtàn ìlú Ìlọrin. Ìlọrin Àfọ̀njá. ẹ láìkì péèjì mi lórí Facebook. lórí Facebook. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Awikonko. tàbí kẹ́ subscribe sí YouTube channel mi bákan náà. as usual. Àkàndá ọ̀rọ̀ Awikonko. Awikonko. ìran Yorùbá ò ní dẹrú. ń bá mi. èdè àti àṣà Yorùbá ò ní parun. àṣẹ wà. àjù àṣẹ o. àṣẹ o.